kó kalẹ̀. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ kalẹ̀ mà. Ìjọ mo fẹ́ kẹ́ ẹ là mí lára lórí ọ̀rọ̀ kan. À ń gbọ́ yín mà. Ó ń gbé mọ̀dà ní mí tẹ́lẹ̀ bí ọdún bíi mẹ́rin àtọkọ méjì báyìí. Wọ́n á pàdé ọkùnrin kan ní bí abí oṣù bíi méjì sísìn lọ́sẹ̀ pọ̀ fẹ́fẹ́. Ìyàwó tẹ̀ náà ti ṣe aláìsí. Mo wá ní kó sì wàhálà. Mo ṣáà tó dìde sí mọ́ sí mi àtàwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan. Mo ṣáà mo máa sọ fún mi pé àwọn èèyàn ti ẹ̀ǹkọ́ torí pẹ̀lú ilé iṣẹ́ ní ọ̀dọ̀ ti Ìbàdàn ló dẹ̀ kọ́lé sí. Ó wá ní kí n má wọrí pé òun máa mú mi lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pé kó sì wàhálà. Ìyá jọ ń bá ẹ̀yà ní fẹ́mi dá rẹ́ǹtì mi ló wá ní pé ilé tí mo san yẹn pé kí n má sanwó mi mọ̀ wípé kí n máa kó bọ̀ wá sí ọdọ̀ òun. Wọ́n á ní báwo ni ṣe deduction wọ́n sọ fún wa pé a máa ṣe pé kí n ní sùúrù pé kò tí ì sì mọ́ ìṣòro òun. Ó ṣáà dá ọjọ́ fún mi lọ́jọ́ rẹ̀ bí oṣù ọ̀sẹ̀ mẹ́ta sígbà rẹ̀ mo ṣáà pọ̀ lọ sọ́dọ̀ rẹ̀ títí tó fi wá di bí wákàtí kò ṣe nǹkan kan lórí rẹ̀ kò tọ̀nà lórí rẹ̀. Nǹkan tí mo fún wa ní kẹlẹ́ làmì lọ́yẹ̀ ni wípé nígbà ẹ pé màá ti pàdé olóhùn fẹ́ nìkan gbà rẹ̀ ẹni yẹn kó tó pé ìbàjẹ́ ẹ̀ pàdé ó wá ní tó máa ti kó wálé pé òun máa fi ẹni yẹn sílẹ̀ pé òun ò ní fẹ́ mọ́. Nígbà mo ṣáàpò délé mo ṣáàjọ ń ṣàtúnwò àtẹ̀yìn yẹn kò fẹ́ ẹni yẹn sílẹ̀. So mo wá ló tẹ̀sí pé tí màá ti bá wájú ní nǹkan papọ̀ ó máa ń lo àwọn oògùn ìfẹ̀ǹṣàn kankan tí mo máa ń rí ní ọ̀dọ̀ rẹ̀. Mo wá béèrè lọ́wọ́ rẹ̀ pé nígbà tí mo lọ́dọ̀ rẹ̀ ní ìsìn mo ti ń notice àwọn kankan ní ara mi tó lè kí n ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá jẹ́ fún mi pé bẹ́ẹ̀ ni pé òun ní ìfẹ̀ǹṣàn ní ara. Ó wá ní pé kí n sọ hospital wọn kọ oògùn fún ìlà àti àjọ twitter ara wa. So lẹ́yìn ìgbà ẹ mo wá tún rí tó tún wá ń mẹ́sẹ̀gì arábìnrin rẹ̀ padà. Níwà ìfẹ̀ṣẹ̀ yẹn ti wà lára obìnrin rẹ̀ tó ń wò dé túwìtì tiẹ̀. So lè wá ń bá mi pé kí ni kí n ṣe lórí pé kí ẹ là mí lóye. Arábìnrin kí ni èjì yín mà? 36 years. Ẹ ti bí ọmọ mélòó tẹ́lẹ̀ mà? Mo ti bí ọmọ méjì bọ́ lọ́kàn ṣaláìsí ọkọ yọkan. Lẹ́yìn ọdún kèlò tí ẹ fọkọ yín sílẹ̀ lẹ pàdé alàgbà ẹ? Bí ọdún bíi mẹ́rin. Sẹ́yìn ẹ wà lé 32 ńgbà yẹn? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń ta rẹ̀ mi. Ṣọ́kùnrin tí ẹ wà nù ilé rẹ̀ ń sìn àwọn òbí yín mọ̀ pọ́dọ̀ ẹ lẹ́wà? Bẹ́ẹ̀ni àwọn òbí mi mọ̀ bọ̀ mi ò tí ìjọba sáwọn parents kankan. Ṣé àwọn òbí tí ẹ mọ̀ pé ẹ̀yin wà nù ilé ẹ̀ àbí wọ́n mọ̀? Wọn mọ̀ bọ́ mọ̀ pé màá tẹ̀ ń fẹ́ra tó ń bá mọ́ sí rẹ̀ sọ̀rọ̀ lórí fún. Ṣùgbọ́n àwọn ìyá rẹ̀ àwọn ẹ̀gbẹ́ ẹ̀ kankan wọn tí ì mọ̀ yín? Bẹ́ẹ̀ni. Wọn ti mọ̀ pé ẹ ti kó lọ sọ́dọ̀ ẹ̀ gan. Bẹ́ẹ̀ni. Ilé tó rẹ̀ǹtì dẹ̀ ni ẹ̀ ń sọ yìí? Ara ọkọ ilé tó kọ́ ni. Ilé tó kọ́ ni wọ́n mọ̀ pé ẹ ti kó wá sínú ilé? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ tí ì lóyún ṣá? Bẹ́ẹ̀ni. Ẹ ti lọ sí ṣọ́ọ̀pù yín? Mo ti ń kí nígbà tí mo kọ́ lọ́dọ̀ rẹ̀ ní ìsìn mo ń kí nígbà tí mo ti sọ̀rọ̀ rẹ̀ mo ní ṣọ́ọ̀pù tẹ́lẹ̀. Nígbà mo wá kọ́ lọ́dọ̀ rẹ̀ ní ìsìn mi wà tí ṣọ́ọ̀pù mo wá rán ọ́sùn pé kí n máa kiri ọjà rẹ̀. Ok, ẹ ní ṣọ́ọ̀pù tẹ́lẹ̀ kó tó di pé ẹ dọ́dọ̀ ẹ̀ ńgbà tẹ́ wá dọ́dọ̀ rẹ̀ ń sẹ̀ wá ń kiri ọjà ni? Bẹ́ẹ̀. Ṣọ́kùnrin àkọ́kọ́ náà tẹ́ lu àwọn ọmọ yẹn fún ṣé òun náà sanwó orí yín? Ẹ jẹ́ n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín mà. Ṣé ẹ má bínú o, ṣé látòdì ọ̀run lẹ ti yàn pé ọkọ tẹ́yìn ọmọ fẹ́ ń gbèsè ayé ti yín o wọn ò ní kóṣù wọn ò ní kó kankan ṣé bẹ́ẹ̀ ṣe yàn nìyẹn mà? Ṣé kí ni òye yín bẹ̀? Ṣé tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ sìn báyìí ẹ mọ̀ pé títí ń ṣe àfọ́fà mi báyìí? Ẹ ní ṣọ́ọ̀pù tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́ yàn ó wá ní kí ẹ mọ kọ́bọ̀ wá sínú ilé ṣé bó ṣe máa ń kọ́ lọ sínú ilé èèyàn nìyẹn? Ṣé ẹ̀yin náà lè bí ọmọ ń sìn máa má bínú o kọ́mọ yẹn jẹ́ ọmọbìnrin kó wá kó ti ọkùnrin lọ bẹ́ẹ̀ yẹn kó jẹ́ single mother àbí ti yín even kó má jẹ́ single mother kó wá kó lọ sọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ yẹn tí nǹkan bá ṣe ọ̀tá yín nínú ilé yẹn kàn sìn ẹ̀ dá mi ló mà. Ṣé ìyàwó là á pè yín sí ni àbí àlè là á pè yín mà? Ládùúrú ìyà tẹ́ jẹ ládùúrú ìyà tó jẹ yín gbà tẹ́ kù nílé ọkọ yín tán àyíngbà tẹ́ kù nílé ọkọ yín mà ṣó rọrùn bẹ́ẹ̀ mà ṣó rọrùn ṣó yí sí bẹ́ẹ̀? Ṣé nítorí pé ẹ fẹ́ sanwó ilé mi mọ́ tó ní kẹ́ ẹ mọ́ kó bọ̀ ẹ wò kówó ilé tó ti kúrò ń bẹ́ẹ̀ nìyẹn ẹ sì rò pé òkè o yé máa kó lọ sọ́dọ̀ ẹ̀? Ńgbẹ̀ wá kó dọ́dọ̀ ẹ̀ mà ṣé n tẹ́ expect lẹ bá ń gbà tẹ́ dọ́dọ̀ ẹ̀? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ìgbéláyé mi. Kí ni ẹ̀jà kọ bí yín tó wà lọ́wọ́ yín sìn? 9 years. 10 àbí ṣọ́kùnrin ni? 9 bẹ́ẹ̀ lọ́kùnrin ni.
ẹ má jẹ́ ò béèrè tẹ́ẹ̀ní lè dá lóhùn lọ́jọ́ iwájú tó bá yá o. mọ́ ìmẹ̀ ṣe ìrìn àjò gbèsè ayé yín bẹ́yẹn ọmọ tó bá yájú lè béèrè ṣe irú èmi tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ kò sí ìbéèrè tí n lè béèrè lọ́wọ́ àwọn òbí mi tí n bá fẹ́ béèrè lókù kò tí ì sí béèrè ọ̀hún. kó mọ̀ jẹ́ pé yóò béèrè tẹ́ẹ̀ní lè dá lóhùn lọ́jọ́ iwájú. àkọ́kọ́ ẹ mọ̀ rora yín pin mà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tí ì lọ́kọ wo ẹ́dẹ̀kì tẹ̀ fúnra yín yẹn ní ìdí ẹ̀ ó tó wá ń pe ẹni yẹn ó tó wá ń sẹ́ni mẹ́sẹ̀gì sẹ́ni yẹn ó tó wá ṣe kíní kan sẹ́ni yẹn ṣé n tó kàn lọ́rọ̀ yín nìyẹn báyìí. ní tèmi ó sọ fún yín lélẹ́yìn mà ẹgbẹ́ ìkéde tẹ́ ẹ sanwó fún yín amúkọ ẹrù ẹwọ́ kìlá ń wé àwòsàlẹ̀ gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè mọ̀ pátá ní kòríta tẹ́ ẹ dé tí àlàáfíà fi lè jọba nínú àgọ́ ara yín tí ọkàn yín fi lè balẹ̀ ìní kẹ́ ẹ san báyìí o. ẹ pe ọkùnrin yẹn ṣé wọn náà wà mẹ́yẹn báyìí bí wọ́n ti wọlé. kò sí nígbà ìpè wọlé. wọ́n ti wọlé iṣẹ́ wo náà ń ṣe. bí clear. ṣé wọ́n ń kọ́lé lóru ni. tẹ́ ń sọ yẹn ni ẹ tó wọn tẹ́ kóra yín sí báyìí. age 36 nìyẹn ti lọ́mọ kan ọmọ kan ti wà lọ́wọ́ yín náà. ẹ dẹ̀ ní ṣọ́ọ̀bù kẹ́ mọ́ ṣiṣẹ́ yín ló ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tọkùnrin tó serious tó níyàwó fẹ́ǹtì ẹ̀ tí ó fi dé tí ó tún yín ṣe tẹ́ fáìn sí tá fún yín capital sí ṣiṣẹ́ yín tí èsì tí ó tún tàn yín wọlé ẹ̀ wá ń kiri káàkiri ń sìn náà. tó bá ti dé kì bá dá ẹ má bàjá o ṣe ti gbọ́ mà ẹ má bàjá o tó bá ti dé ẹ kàn pé sáwọn àkíyèsí kan ni ẹ ṣàdúrà fún wọn fìyà jẹ mí àjọsọ́bẹ̀ mi àti ẹ̀ onílé tí mò ń gbé wọn ló ní kí n fa kéètì ilé yẹn náà kí n tó dọ́dọ̀ ẹ̀ mo ní ṣọ́ọ̀pù náà mò ń kiri káàkiri ń sìn ni inú mi ò dùn gbọ́dọ̀ parọ́ fún ẹ̀ àjọsọ́bà yìí náà àjọsọ́bà yìí jẹ́ àṣebà tó bá ní mi fẹ́ mi bó ṣe yẹ kó fẹ́ mi iṣẹ́ ò ní dàrú ọ̀nà ò ní dàrú ò ní ṣe kinní kan ó fẹ́yàwó kan kò rówó gẹrí ó tún náwó gan mi níta Ọlọ́run kan yín mọ̀ ṣe o ẹjọ́ torí Ọlọ́run ẹ ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá owó tẹ́ fi ń ṣiṣẹ́ kò ní rún o ẹjọ́ torí Ọlọ́run ó ṣiṣẹ́